ọkùnrin ẹgbẹ́ ẹ̀ akọ iṣẹ́ níṣe ẹbí wọn léèrè àwọn ẹni bí àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ẹbí wọn léèrè àwọn kẹ́nimánì ẹbí wọn léèrè àwọn alájẹfẹnunulẹ̀ bí ẹdìyẹ ẹbí wọn léèrè àwọn pàpàǹlágí ọmọ Yorùbá ask them wọ́n ṣé wọ́n rí ìyá wọn mú à face to face rí tẹ́fi torí mú à tó fẹ́ pa gbogbo ìran Yorùbá run Ọlọ́run ò ní fún yín ṣe ẹ̀yin ọmọ àlè àárín wa ẹbí kú ibi léèrè mú à sọ pé òun wà l'Amẹ́ríkà irọ́ ó lóun wà ní Ìkẹjà irọ́ mú à di àjọ̀nú tí ọmọ ènìyàn ò lè rí síbẹ̀síbẹ̀ àwọn amukumẹ́kọ̀ọ́ ọmọ Yorùbá sì ń tẹ̀lé lẹ́yìn ẹbí wọn léèrè ṣé kùn bí Àjàkáyé wèrè ọmọ Ondo State kí lẹ ti pè Ìjìnlẹ̀ ṣé wọ́n rí mú àwọn face to face irọ́ ni but millions of Yorùbás lọ́kùnrin lóbìnrin millions of Yorùbá both home and abroad can say that we see Sunday Igboho face to face. Face to face. From the beginning of rally and before the rally, Sunday Igboho fìgbà kan pamọ́ sápamọ́. Sunday Igboho lọ sí Ìgàngán ó lé Fúlàní dànù. Ẹ má bínú mo ní kọ́ díẹ̀ ni. Ó lé Fúlàní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Sunday Igboho rìn torútorú. Bí Sunday Igboho bá jáde nígbà tó jáde tí ọmọ Yorùbá lè máa tẹ̀lé lẹ́yìn. Bí Sunday Igboho jẹ́ ń jáde inú ọmọ Yorùbá ń dùn. Àwọn ọmọ ọkọ Yorùbá Fúlàní ọ̀tá Yorùbá ń banújẹ́. Inú wọn dùn pé Mẹ̀sáyà dé. The only one voice, the only one name among of the Yoruba that shake the Fulanis. Say, I will not allow you to kill my people anymore. Ìlú tí Sunday bá wọ̀, ayọ̀ á wọ̀ bẹ̀, ariwo á dé, pé Mẹ̀sáyà wá dé, Akoni ọmọ dé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà nígbà yẹn lọ́hùn ló invite Sunday Igboho àwọn ará bíbá wà lọ́dọ̀ wa àṣírí ni mò ń tún fún yín máa bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló ń pẹ̀lú àwọn àyẹ̀jọ́ ẹ fún mi ní phone number Sunday Igboho tábà ní òkè bá mi sọ fún. Ó dọ̀rọ̀ àṣírí láàrin èmi àti pẹ̀lú ẹ ìlú ọmọ báyìí èmi lọ bá bẹ̀ àwọn Fúlàní yọ àwọn àgbẹ̀ wa lẹ́nu. Toru ni Sunday Igboho rìn not because he need money ìyà ò jẹ Sunday Igboho not because Sunday Igboho want to make name ọmọ Adéyẹmọ ti lórúkọ before Igboho ti wà níta láti 90. It is because of Yorubas ó di ẹni tí ò lè súnlé àápè lọ́gànjọ́ òru olóyè àwọn ará bíbá agbóhùn wọn lọ́sàn bíbá yóò bàbá Èkìtì kí ló dé láti pè mí tipẹ́tipẹ́ ó ṣe tàmí ló yẹ kẹ́ máa pè mí aníkáṣù ọ̀dáadáa náà ni before we know èmi pè wọ́n ní ọjọ́ kan pé bàbá wọn pè mí ní ìlú kan bíbá lọ́dọ̀ wa pé àwọn Fúlàní yẹn dẹ̀ wà ń bẹ̀ tá ti lówó bẹ̀ tá ti rí pa wọn àwa ni wọ́n ti pè òun náà lórí ìlú yẹn àlàyé mi ti dé Èkìtì lọ́gànjọ́ òru ó ti ṣe assignment tó yẹ kó ṣe ó ti ń padà lọ ló pè mí pé bàbá Èkìtì ní fídíò call I'm now in Èkìtì ẹja bira wa léèrè ṣé Dúpẹ́ Onítìrí jáde síta ọmọ Yorùbá mélòó ló lè sọ pé òun rí Dúpẹ́ Onítìrí face to face yàtọ̀ sí rírí orí fóònù
ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán according to the time. Dúpẹ́ Mirage. Torí ẹlẹ́yìn kan fi wá fẹ́ gbógun 10 list orúkọ wa pé ẹ fẹ́ pa wá. Ẹ ṣe mistake. Ìgbà náà ń pa wọn ìpàwó. Ìgbà náà máa ń pa wọn ìpàwó. We can be able to touch Sunday Igboho face to face. Tí Sunday Igboho bá jáde ńgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ṣẹnu yánmọ̀yánmọ̀ lẹ́nu bóyá Fúlàní ìbá ti pa ìran yín. Where is Dúpẹ́ Onítìrí? Àti ní dead body, dead issue ní ọ̀rọ̀ yìí Dúpẹ́ Onítìrí. Ẹ̀yin gan mọ̀ pé ẹ ti kú tògótògó. Ẹ dẹ̀ máa kú tògótògó ni. Ẹ̀yin gan mọ̀ pé ẹ ti tán nínú ayé pé adániwáyé ti kẹ̀yìn sí yín. Ẹ̀yin wá ń ro kúrò ọmọ Adéyẹmọ, ẹ̀ ń ro kúrò bàbá Akíntóyè, ẹ̀ ń ro kúrò gbogbo wa. Irọ́ lẹ pa. Akọni ọmọ ni Sunday Igboho tó jáde nígbà tí ìran Yorùbá ní ìrànlọ́wọ́ ẹ̀. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, Sunday Igboho jáwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá. Torí pé ọ̀rọ̀ Yorùbá ò ní sú. He know that is the assignment that God gave to him. And by God's grace, with àtìlẹ́yìn àwọn onílẹ̀, he will finish that assignment. That everybody will jubilate with him. Where is Dúpẹ́ Onítìrí? Kí la lè tọ́ka sí pé Dúpẹ́ Onítìrí ṣe fún ìran Yorùbá? Lẹ́yìn irọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí ẹ mọ̀ ní jèrè ọmọ yín. Bẹ́ẹ̀ fowó rán ọmọ nílé ìwé òfò ló máa ṣe. Torí òfò lomi ẹ̀fọ́ ṣe òfò. Òfò òun lomi ẹ̀fọ́ ṣe òfò ní gbogbo yín máa ṣe dànù. Kí ni ohun rere kan nígbà tí Dúpẹ́ Onítìrí ti bẹ́ gíjà sínú ìrìn àjò Yorùbá nation? Kí ni ohun rere kan tá a lè tọ́ka sí pé a rí jẹ nínú àǹfààní Dúpẹ́ Onítìrí? Tẹ́ fi torí ẹ̀ tẹ́ ń gbógun ti èèyàn kú ibi ó máa rìn lọ ní l'Amẹ́ríkà tó wáyé láṣẹ Olódùmarè, láṣẹ àwọn tó jáde láṣẹ alẹ́ yìí, láṣẹ kọ́kọ́rọ́ tí Ọlọ́run fi dá àṣẹ alẹ́ kú ibi ó máa rìn lọ ní. Ẹ fẹ́ bà tó dára jẹ́ ni. Ẹ̀yin wèrè tẹ́ ń gbárùkù ti Dúpẹ́ Onítìrí lẹ jẹ́ kí imíkímí Bọ́lá Ahmed ó dé bá wa níbi tá a dúró sí. Lẹ jẹ́ kí ojú ọmọ Yorùbá ó máa rí ìríkùrí tá a rí tí ò yẹ ká rí. Dúpẹ́ Onítìrí ṣe lot of assignment inside the Yorùbá nation. F9 òfolómú bí gbogbo iṣẹ́ máa mọ́fò délẹ̀ nìyẹn láṣẹ Olódùmarè. Àtẹlẹ́ tó pera ní pásítọ̀ tó ń ṣe èpè tó ní ikú Dr. Janet Fashaki pé ó máa jẹ́ àkúfà nínú ẹbí òun, ó máa parẹ́ tìrantìran ni. Ó máa parẹ́ tìrantìran ni. Kí ni àṣeyọrí tí Dúpẹ́ Onítìrí ṣe? Petition tó fi gbá gbogbo ọmọ Yorùbá tí gbogbo ọmọ Yorùbá dúró tì. F9 September kọ́lọ̀ la tún wà yìí. Tó bá di September tó ń bọ̀, Buhari máa kéde Yorùbá nation. F9 website, the youth website www.dupeonitiri dup419 Olóṣó International Olúkọ̀ Abíọ́lá. F9 declaration. F9 occupation. F9 kí ló tún kù lẹ́yìn occupation? Kí ló tún ṣe lẹ́yìn declaration? Reclamation. After declaration, reclamation, occupation, F9 celebration ló tètè gbéra. Ó fèrè sí ó sá fún Dúpẹ́ Onítìrí ni. Ó ní Dúpẹ́ Onítìrí látijọ́ tó ti bí ẹ lòun àti ẹ ò tíjọ́ ní àṣepọ̀ pé àṣeyọrí kan ò sí
nínú ọ̀dọ̀ ẹ that people will be gathered together and celebrate with you ní celebration ọba bẹ̀rẹ̀ sí sá ó sá fún Dúpẹ́ Onítìrí name it Àjàkáyé I want you to come out Ayọ̀ Brown ẹ jáde ká ẹ sọ àṣeyọrí tí Dúpẹ́ Onítìrí ṣe nínú ìrìn àjò yìí gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ ń bẹ pátápátá ẹ ní dalẹ̀ láṣẹ Olódùmarè ẹ ní dalẹ̀ tábà níta ló sọ bẹ́ẹ̀ kẹ́ ní bàbá Èkìtì àti Wálé Àlí àti gbogbo yín tẹ́jọ kóra yín papọ̀ ń bẹ ẹ ní dalẹ̀ pẹ̀lú ìyá Kogi ti sọ̀lọ̀ kó jáde síta F9 Adelembo ìgbà tádélé yín wọlé aráàlú ò mọ̀ ṣebí Yorùbá lẹ̀ ń ṣe fún it is not the Yorùbá that supposed to welcome the Adele ká gbàlù ká máa jó pé ìjọba wa ti dé irọ́ F9 lórí prógámù ìjìnlẹ̀ wọ́n yìí kọ ìlú Ìbàdàn ẹ kí Adele káàbọ̀ part 438 F9 lórí irọ́ ẹ wá dárúkọ àṣeyọrí kan that can make people believe in Dúpẹ́ Onítìrí that can make people believe in òmìnira 2022 tẹ́lẹ̀ ẹni ambassador olè tẹ́lẹ̀ ẹni delegate where is Adele today where is Adele where is Dúpẹ́ Onítìrí tó bá jẹ́ pé lóòótọ́ tó gbagba sùn lọ́yẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ ní Dúpẹ́ ló lógun lẹ́kọ̀ọ́ tó tún lógun nìbàdàn ó yẹ kó ti jáde síta látijọ́ yìí but ó sápamọ́ the Yoruba people cannot talk to her the Yoruba people cannot see her and you are still continue deceiving people ẹ wá fira yín wé Sunday Igboho ẹgbẹ́ ọmọ Yorùbá nínú olóyè Sunday Igboho àti Dúpẹ́ Onítìrí tani overrated nínú olóyè Igboho àti Dúpẹ́ Onítìrí ẹgbọ́n tani overrated kú ibi ò ní kú síbi táṣọ ẹ wà àti bàbá tí mo gbọ́ program ẹ̀ lẹ́ẹ̀kẹ́yẹ tó ní Fáṣákí ó kúkú ẹlẹ́yà nígbà yẹn ni mo ti mọ̀ pé ó máa ṣe o ènìyàn dàgbàlagbà ń jẹ́dá ẹ̀fù bàbá yìí ò gbọ́n wọ́n ń dárò Fáṣákí l'Amẹ́ríkà ní Canada ní London all over the Europe àwa tá wà nílé gan bíbà yìí à ń dárò àwọn àgbẹ̀ wọ́n ń dárò ẹ̀ tẹ́yìn bá kúta ló máa dárò yín ajá ló máa jòkú yín ajá you become a celebration among of dogs pé oúnjẹ dé ajá ló máa jòkú gbogbo yín ajá ló máa jòkú gbogbo yín ajá Sunday Igboho akọni ọmọ ni Sunday Igboho ọmọ ni mo wá tún rí voice message kan lẹ́nìí wọ́n ṣe jù sí mi ni èmi ò tẹ̀ torí mi ò ń wo tẹlifíṣàn mi ò dẹ̀ ń wo káàkiri ẹ mọ̀ pé olóyè àrìnyè of Yorùbá land oyè tán fún mi mo dẹ̀ try láti pé a gbọ́dọ̀ fi ìyànjọ joyè àwòdì kó má lè gbẹ́dìyẹ alárìnyè of Yorùbá land he did not give me chance to be ó yẹ kí n máa lọ sórí àwọn program àwọn èèyàn mi káàkiri ni a máa fún Nàìjíríà gbé ni mo bá rí wọn ní wọ́n mú ọmọ Yorùbá kan tó wà ní Nàìjíríà mi àwọn Biafra liberation soldiers they released that boy because of Sunday Igboho. They released that soldiers, the Yoruba soldiers, that they released him because of Sunday Igboho. Mo wá rí tí Sunday Igboho wá ń dúpẹ́ lọ́wọ́ wọn. That means to say,
ọ̀rọ̀ Yorùbá ò sú Akoni ọmọ ní Sunday Igboho kẹ́ ní ẹ̀ kẹ́ mú ẹ̀ kúrò kẹ́ tó fi ẹ̀ kún kẹ́ ní kẹ́ fi kúrò kẹ́ tó fi kún Akoni ọmọ ní Sunday Igboho orúkọ ò lè parẹ́ nínú ìtàn Yorùbá láíláí orúkọ ò lè parẹ́ ṣé ẹni tó bá tẹ̀ jẹ́ yọkan ni pé tó bá jẹ́ yọkan yẹn ni pé tí n bá ti gbọ́ orúkọ Sunday Igboho òtútù á mú mi ìyẹn nìkan kò lè parẹ́ nínú ìtàn Yorùbá that Ọlọ́run ó fún ìran Yorùbá ní ọmọ kan ṣoṣo pé ní orúkọ ẹ̀ lásán tí Fúlàní bá gbọ́ wọ́n máa tọ̀ sára ní jìnnìjìnnì á bá wọn ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá when God give Israel Jesus Christ they did not reject it when God give Saudi Arabia Anabi Muhammadu they surround him Sunday Igboho gift ló jẹ́ fún ìran Yorùbá tó Ọlọ́run gbé dìde láti gbọ̀n ìyànú lára Yorùbá tó Ọlọ́run gbé dìde láti sọ pé má ta epo sí aṣọ àlà Yorùbá iṣẹ́ ní àrífín Ọlọ́run máa gbé Sunday Igboho dìde ni a lot of things tá bá ń sọ̀rọ̀ àwọn èèyàn kan ní bàbá Èkìtì gbọ̀wọ́ lẹ́nu Sunday Igboho nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation náà ni àwọn ẹlòmíà ní àwọn ti mọ̀ láti 90 ẹni máa ní 94 ẹni máa ní 95 ẹni máa ní 96 pé kékeré ni àwa ìtumọ̀ nínú ìwà ọmọ Adéyẹmọ I will repost it my brother ẹ máa pàdé ẹ lórí YouTube bàbá Èkìtì pé kékeré làwa mọ̀ nínú ìwà ọmọ Adéyẹmọ pé akọni ọmọ ni pé aláàánú mẹ̀kúnnù and he always prove it akọni ọmọ ni tí Yorùbá rí pé ọ̀rẹ́ mẹ̀kúnnù ni ngbà tó rí pé ọ̀rẹ́ mẹ̀kúnnù ni tó ń ṣí wa létí ọ̀rẹ́ mẹ̀kúnnù ni tó ń gbà wá lọ́wọ́ àwọn ìkookò tó pera wọn lólóṣèlú ọ̀rẹ́ mẹ̀kúnnù ni tó ń gbà wá lọ́wọ́ àwọn ajégúnjẹrẹ ènìyàn tí wọ́n fẹ́ kọ́ ọmọ Yorùbá gbérí ọ̀rẹ́ mẹ̀kúnnù ni tó sọ wípé ìran mẹ̀kúnnù gbẹ́dọ̀ pásán lójú òun. That is where you see the majority of those people call themselves politicians, they are armed robbers. Immediately, what di ọ̀tá ẹ̀. They became the enemy of Sunday Igboho because of us. Because Sunday Igboho stand for the Yoruba freedom. That everybody can embrace him. Everybody ló lè touch ẹ̀. Everybody ló ń sátẹ̀lé lẹ́yìn. Pé yes Igboho ni o mo lọ́ba ìlú kan pé mi pé bàbá Èkìtì ó ní kí n wá bẹ́ẹ̀ mi mọ̀ pé ó fẹ́ bá Igboho sọ̀rọ̀ ni mo dé bá láti bàbá yẹn mo kì tán ó ní nọ́mbà Igboho lòun fẹ́ gbà mo ní sà mo ní mi ò ní nọ́mbà Igboho lọ́wọ́ ó ní irọ́ ni mò ń pa mo wá ní ìsókè jẹ́ kí n pè wọ́n kí n gba approval bí mo ṣe pè báyìí pé òòṣà kábíyèsí kẹ́ gba fóònù lọ́wọ́ mi ni ó ní Sunday Igboho ó ti di bàbá wa èèó lovers Ọlọ́run mọ̀ rán ẹ wá ni o gbọ́dọ̀ jíṣẹ́ yìí o Igboho Ọlọ́run mọ̀ rán ẹ wá ni o bàbá yẹn ní gbogbo ibi tó bá ń lọ òun wà lẹ́yìn ẹ o bàbá yẹn ní orí adé á máa tiẹ̀ lẹ́yìn bàbá yẹn ń fi ìrùkẹ̀rẹ̀ ó fi ń gbá orí ara ẹ̀. Igboho is a man of mercy. He always show it. Orú àmì tán mú yẹ tó jọmọ Yorùbá yẹ ṣe ló yẹ kó sọ pé kò sí tó kàn mí. Ṣé bá sọ fún wọn? No! Ó dìde pé lábẹ́ bó ti wù kó rí
Yoruba must free. Níjọ́ tẹ́mi àti Sunday Igboho tájọ́ sọ̀rọ̀ that make me continue respect him. Ó ní bàbá Èkìtì tó wá jẹ́ pé òun mọ̀. Igboho ní tó bá jẹ́ pé òun mọ̀ pé ìjàngbara fún ìran Yorùbá lòun lọ́lọ́run torí ẹ̀ dáhùn wálé ayé ni. Ó lóun ò ní láya, òun ò tiẹ̀ ní bímọ. He surrendered everything because of the Yorubas. Bọ́n ṣe pè lólè tó, he did not cause anybody. Let me ask you a question again. Èèyàn mélòó nínú ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí that can say that he see Dúpẹ́ Onítìrí face to face? Ògùn ló máa pa gbogbo yín. Ẹ ní kúre. Ẹ ní mo sọ bẹ́ẹ̀. Bí kúlé ò bá pa ní tòde ò lè pa ní. Tẹ́nìyàn bá dẹ̀ mọ̀ pé òun ò fẹ́ kí tòde ó pààyàn. Ikú ilé tó wà lẹ́gẹ̀ kọ́kọ́kọ́ dì pẹ̀lú ẹ̀. Làwọn bàbá wa fi sọ pé tẹ́nìyàn bá lóògùn ìkà tí ò bá fi dọ́mọ ìyá ẹ̀wọ̀ ará àta oníbẹ̀rù ẹ̀. Where is Dúpẹ́ Onítìrí? How many of you can say that? Àwa àti ìyá Dúpẹ́ Onítìrí àjọ ṣe mítì lánàá ni. Before kí Nigeria government wá bọ̀ sílé olóyè Igboho, mo ti sọ dáadáa rí lórí program mi. We don't send the Igboho house to headquarter of Yoruba nation. Ilé méjì lè mímọ̀ mọ́ wọn ní Súkàyẹ. We turn it to headquarters. Tí a bá bo ilé tó wà ní Ìtàyẹ tí ibẹ̀ ò bá tó tí ò gba àwọn èèyàn mọ́, a tún dàrẹ́ ti wọ pé ilé yín ọ́fíìsì yín kan náà tún wà lókè mbẹ́yẹ o. A tún lọ́bẹ̀. Nígbà tí Nigeria government tún àrẹ́sì ẹ̀ tó gbé wàhálà wọn dé, àwa ẹ̀ tún wá lọ sí Kútọ́nù. Bí mo bá lẹ́yẹlé lálẹ́ tí máa sọ pé olóyè mo ti ń bọ̀ lọ́nà, a ṣílẹ̀kùn fún wa. He want the Yoruba to surround him. That is why you see people celebrate Sunday Igboho every day. Between Sunday Igboho and Dúpẹ́ Onítìrí, who is overrated? Mo sọ fún yín dáadáa, ẹ̀yin Dúpẹ́ Onítìrí group, ẹgbà náà mi 10 million naira lẹ́gbà lọ́wọ́ ẹ̀. Mi ò fíbò. Ẹgbà náà mi. Mo dẹ̀ rí ìyá kan náà tó pè mí. Òun àtọkọ ẹ̀ ti fẹ́ wálé ibẹ̀ irọ́ security Nàìjíríà ló pa fọ́kọ. Pé my dear, ìlú tí ò sí security yẹn. My dear, ìlú tí ò sí security yẹn. Láì mọ̀ pé àwọn Dúpẹ́ Onítìrí ti gbalé lọ́wọ́ wọn. Bóyá ilé wọn ti wà lára ilé tó wó ní Ìbàdàn. Bóyá ilé wọn ti wà lára ilé tó wó ní Ìbàdàn. Ẹni tó ti gba mọ́tò lọ́wọ́ ẹ̀ pé wọ́n fẹ́ fi ṣe ọ́fíìsì, òun àwọn adélé máa rìn, òun làwọn adélé máa lò. Ó wá sọ níbi kan wèrè yẹn wá sọ pé àwọn Sunday Igboho ló pa ọmọ Bọ̀tá. When ọmọ Bọ̀tá was not among of those people who follow Sunday Igboho, nímọ̀ lára ẹ̀. Because àwa kan ti mọ̀ pé somebody like me, ẹlẹ́rìí wà, I call ọmọ Bọ̀tá pé ikú bọ́mọ rìn ọmọ òfúnra. Owó ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Tó bá fà tó bá jálù ẹ̀ lórí àti dìde alágbára ọmọ Bọ̀tá. Bàbá Èkìtì kò lè yé yín. Nínú kòtò tí ọmọ Bọ̀tá bá wà lọ́wọ́lọ́wọ́, a máa kábàámọ̀ ni pé ẹ̀yin Dúpẹ́ Onítìrí àfìgbà tẹ́ báyé oúnjẹ. Ẹ̀yin tẹ́ gbẹ̀mí ẹ̀, ẹ̀yin lẹ gbẹ̀mí ẹ̀. Ẹ̀jẹ̀ ọmọ Bọ̀tá máa ké lórí gbogbo yín. Àtàwọn tẹ́ ti fi rọ́ lé dànù. Ẹ̀jẹ̀ gbogbo wọn máa ké lórí gbogbo yín. Àtàwọn tẹ́ ti ṣì lọ́nà. Bàbá mi kan bá mi sọ̀rọ̀ lénìí. Mo ṣe kúrò lọ́dọ̀ wọn ni. Is one of the biggest support for the Yoruba race. Ó ní bàbá Èkìtì olóhùn kábàámọ̀ pé wọ́n gba Dúpẹ́ Onítìrí láti wọlé. Ó ní ó ti pa spirit Yorùbá nation lọ́kàn so many people. Who is overrated between Sunday Ọmọdéyẹmọ, Igboho Òòṣà, and Dúpẹ́ Onítìrí? Oh yeah, mention the achievement of Dúpẹ́ Onítìrí in the journey of Yoruba nation, and allow me to mention the success, the achievement
of Oloye Sunday Igboho in this journey? Who is overrated? Kò bí orí pé ó gọ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ pé kéèyàn wà lílò òyìnbó ní kó gbọ́. Ṣùgbọ́n gbogbo yín pátápátá lẹ máa jẹ̀ka àbámọ̀. Gbogbo yín lẹ máa jẹ̀ka àbámọ̀. And I want to use this opportunity. Ẹ̀yin tẹ́ ṣì ń tẹ̀lé wọn lẹ́yìn. Tẹ́ ṣì ń pariwo ìyá wọn mú à, ìyá wọn mú à. Tẹ́dẹ̀ ń mú ayé yín, tẹ́ ń mú tẹ́yìn náà tẹ́ ṣì ń tẹ̀lé wọn lẹ́yìn. Ẹ̀ẹ́dẹ̀ jókòó kẹ́rọ nọ́mbà 6 yín. Wọ́n sọ fún yín pé Adélé yín ti dé. Káàbọ̀ o, Adélé ti dé, Adélé ti dé láti April last year. We did not see Adélé. Now, who is the lover of the Yoruba race? One more army, Nigeria army, but it's a indigene of the Yorubas. Igboho, plead, beg behalf of that man. Pé ẹjọ́ ọmọ Yorùbá ni. Àti jẹ́ ló bá débẹ̀. Please, ẹ má pa. Àwọn yẹn tún ní pé because of Sunday Igboho they will release it. Wọ́n release ẹ̀. Ọmọ Adéyẹmọ tún jáde síta ó tún dúpẹ́ lọ́wọ́ wọn. Dúpẹ́ Onítìrí àwọn tó kó lọ sí amúlùdùn. Wọ́n yìí ń jẹ́ wà lọ́wọ́. Àwọn tó lọ sí secretariat. Wọ́n wà lẹ́wọ̀n. Secretariat la gbọ́ pé wọ́n máa ṣe jọ̀wọ́ tẹ́lẹ̀. Àti ẹ̀wà gbóòórùn wọn. Ìròyìn tá a tún gbọ́ ń bẹ̀ ni wípé tó o bá lọ sí Agbodi Ìbàdàn tó dárúkọ ẹ̀kan nínú wọn ìwọ gan bẹ̀rẹ̀. Wà àmọ̀tẹ́ bá ti mú ẹ báyìí wọ́n á sọ ẹ́ sínú gorodomu ni. Why ti Dúpẹ́ Onítìrí òfin lọ́bẹ̀? Why ti Dúpẹ́ Onítìrí òfin gbégbèsè? Wọ́n sọ fún mi ẹ má wọ́rì. A máa gba lọ́yà. Ẹ má wọ́rì. Lọ́yà máa dé. Ẹ má wọ́rì. Wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ láti last year. Nothing. Wọ́n ti spend more than 1 year. Ṣé yẹ̀ náà mú wọn ni? Last year ni. Ṣé last year kọ́ lábúdélé wọn wọlé ní ẹgbàá mi? Ṣé yẹ̀ yìí ni? Irọ́ o. Last year ni. Last year ṣé April May 26 kọ́ ni? Tó kù ọ̀la tá máa sún àyìn Tinubu wọlé. United Nations wọn ò tí ì rí kankan sọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Their own United Nations wọn ò tí ì rí kankan sọ. It is this year ke? No, kì í ṣe this year o. Last year ni o. 2023 ni. Ó kù month tó bẹ́ sọ Tinubu wọlé náà làwọn náà lọ. Last year ni ẹgbà ni. Lọ́yà wọn ò tí ì jáde síta. Lọ́yà wọn ò tí ṣe kíni kò ì jáde. United Nations wọn kò tí ì jáde. Ambassador wọn Faleti ò tí ì jáde. Stephen Faleti. Tell me the achievement. You're welcome, Baba mi Koiki International. The achievement of Dúpẹ́ Onítìrí. And I will tell you the achievement of Sunday Igboho and Baba Akitoye. So we want to know the overrated between Sunday Igboho and Dúpẹ́ Onítìrí. Koimbi, alo ni kusibi ta se wa. Gbogbo yín pátápátá. Gbogbo yín tẹni ìrìn àjò Yorùbá, ìrìn àjò ogún ọjọ́. Tẹ́ fẹ́ sọ di 40 ọdún fún ìran Yorùbá. Ayé yín á wọlé ni. Òkú yín ajá ló máa jẹ́ gbẹ̀yìn. Ẹ̀rín lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. That is why we are calling the Yoruba people. Stay away from them. Àìmọye àwọn ọ̀dọ́ Yorùbá tó ti tàpá. Ó wà lórí fóònù pẹ́pẹ́pẹ́ àwa ò delete ẹ̀. Àwọn ogun ọjọ́ ọ̀la tí Dúpẹ́ ránṣọ ikú sí lọ́rùn. Tó sọ pé Adélé wọn ń bọ̀. Wọ́n ti àwọn ọmọ ọlọ́mọ sẹ́nu ikú. Dúpẹ́ Onítìrí sádànù.
adélé wọn ó sádànù to the majority of the Yoruba to know that Dúpẹ́ Onítìrí is a killer. Àwọn olóṣèlú tá a ti ń pè ní 419 olè amrọ̀bà oníjìbìtì ọ̀jẹ̀lú ọ̀ràlú abàlújẹ́ a sì ń rí gómìnà àwọn gómìnà all the 8 states tó wà nílẹ̀ Yorùbá a sì ń rí wọn face to face tá a bá tẹ̀lé ní ti láti bá wọn ṣe tá a bá kọjá lọ lójú títí a sì ń rí wọn project ìrọ́tọ́ ṣe káàkiri tá a bá náwó lọ ópù ẹ̀ a sì ń rí wọn mélòó nínú yín lórí Adélé sójú Adélé yín tẹ́lẹ̀ ti wọlé tí wọ́n tún sọ wípé ìlú Ìbàdàn ẹ kí Adélé káàbọ̀ part 438 ìjìnlẹ̀ Ògún ló máa pa ẹ́ Ògún ló máa pa gbogbo yín ẹ ní kú síbi táṣọ yín wà láṣẹ Olódùmarè láṣẹ adániwáyé gbogbo ẹ̀yin tẹ́ ń dí ògo Yorùbá lọ́wọ́ màmá kan pè mí lẹ́ni oní bàbá Èkìtì màmá kan yes mẹkáníìkì bíi mẹ́rin yes lẹ́ni àtàwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé ẹja dákì ní irú o ẹni máa kú kó kú mo ní kí ló ṣẹlẹ̀ sà máa owó skul ni o wọ́n ní owó bọ́ọ̀sì 100,000 naira mo ní àmọ̀ kú oríire we are choosing we are choosing ẹni àbáwí fún ọba jẹ́ ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkòkò láwò. Màmá ní school bí tọ́mọ ń lọ last year 56,000 naira ló ń sọ ó ti di 81 mo ní àmọ̀ kú oríire it is because we are choosing àbá kú oríire bí wọ́n wí fún wa pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì ẹ má jò jábọ́ lé wa lórí ọmọ Yorùbá àdẹ̀tí rí kankan màmá yẹn wá pa mí lẹ́rìn ó ní kò gbogbo ilé tó wà lẹ́ta yìí ń pariwo ó ní kò sí solution fún mo ní màá àti rí kankan that is why I will continue to say the word of elders bàbá SB Inúbílẹ̀ a father of 106 said the only solution for the Yorubas is to quit Nigeria. Àná ni mo tún lọ sọ́dọ̀ bàbá yẹn nígbà tí bàbá ò mọ̀ pé mo ti pa kámẹ́rà nígbà tí bàbá ti fẹ́ máa sọ̀rọ̀ àṣírí bàbá ò mọ̀ bàbá ní ojoojúmọ́ làwọn àgbààgbà wa tó ti lọ síbi àgbáre ń ké nítorí Yorùbá pé tó ń bá ti rí wọn báyìí tó bá ti ń ké omi náà máa bọ́ lójú òun ó ní àwọn ọmọ tó wà láàrin wọn á máa ní bàbá akílóye yín tẹ̀ ń ké akílóye tó mi ń dà lójú yín wà ní kò sí nǹkan kan torí pé ohun tí bàbá rí ó bà bàbá nínú jẹ́ it is because we are choosing la fi ń rí gbogbo ohun tá à ń rí tí a rí òótọ́ tá a sá kúrò lẹ́yìn òótọ́ tá a wá ń tẹ̀lé rọ́kiri àwọn tó ṣe abracadabra fún wa somebody that mo sọ láì meye ìgbà pé when we first of all approach Dúpẹ́ Onítìrí onítì petition yẹn bá ti pé kí Yorùbá máa yọ̀ you don't know that the Yoruba people will get 5 million over 5 million ìgbà tá padà lọ bá ege kí ló sọ ó lóun fi dá agbára Yorùbá wò ni because we are choosing ènìyàn tẹ̀ wá lórí ìkíní ìkejì ìkẹta he have a next subject F9 parallel and as we still clapping for her pé òun ló mọ̀ jù it is a professor àánú Yorùbá ṣe mí lọ́pọ̀lọpọ̀ kí ló dé tó ti jẹ́ pé olóore Yorùbá làwa ń sọ di ọ̀tá Yorùbá àwọn tọ́lọ́run gbé dìde because of the freedom of Yorùbás
la wá ṣe kíni no wá sọ wá di ọ̀tá ẹ̀. So Akoni ọmọ ni Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá. By October 12, they will celebrate Sunday Igboho again in London. Celebration tàwa nílé bí báyìí títí ayé máa fẹ́ parẹ́ la wá máa celebrate ẹ lọ because he has make record, make name. Bàbá yẹn sọ fún mi ó ní n tó ń bẹ nínú òun ni Sunday Igboho ń ṣe sí òun ló yẹ kó ń bí Sunday Igboho. Bàbá tó tẹ̀síwájú pé orúkọ tí Sunday Igboho make tí Awólọ́wọ̀ make ó ní Sunday Igboho ti make ẹ̀. What next? Who is overrated between Sunday Igboho and Dúpẹ́ Onítìrí? Kì í dẹ́ ń ṣẹjọ́ wọn. Kì í ṣẹjọ́ ẹni tó jàmàlà pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí tí ò ṣanwó ẹni tó gbé fún ni. Kì í ṣẹjọ́ ẹni tó gbé tó fi kọ́ọ̀bù aláwo tó fi bu ọ̀gbùrọ̀ fún ìgbìrà tọ́ni kìlómítà tó ní mo fi tọ́ḿbìlà mu ẹmu. Ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ àwa ni ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn tó ń pe mú àmú àtẹ́ ẹ̀rírí ẹni tó fẹ́ gbà yín tẹ́ ẹ̀rírí nígbà tí Jésù ń pera rẹ̀ ní òun ni Messiah. When Jesus Christ called himself a Messiah, ojú rí àwọn ènìyàn ń tẹ̀lé lẹ́yìn ó péjọpọ̀ láàrin àwọn ènìyàn ń kọ̀ọ̀yàn. Nígbà tí ànábì náà tún dé àwọn títí ẹ̀ náà rí kì í ṣe pé ó ń sọ̀rọ̀ lórí atẹ́gùn lásán ká má fojú rí. When Baba Akintoye come out, everybody, I will never forget that meeting at Ile-Ife. I will never forget that meeting at Ibadan. Everybody see Baba Akintoye say that this is time for the Yoruba to go. When Igboho came out, hey, ọmọ nàmọ pa àjọ̀nú ọmọ tó ń gan rìn tí ń bara rẹ̀ lẹ́rù ọmọ ológo trillion gbogbo wa la rí la bombard ẹ̀. The first time that I will know Sunday Igboho Ìwó Road ni mo wà mo dá ọlọ́kadà yẹn dúró ẹ ló sà ilé Sunday Igboho ni mò ń lọ kò jẹ́ kí n wí lẹ́ẹ̀mejì ní kí n wọlé. Mo déwájú sẹ́lẹ̀ ilé Sunday Igboho mo ṣe bọ́lẹ̀ tán ní bàbá Èkìtì. Ó ti sọ fún mi tẹ́lẹ̀ pé 2,000 naira ló máa gbọ́. Ó ní nígbà tó ń rí pé ilé Sunday Igboho ni mò ń lọ. It is because of that name kò gbowó lọ́wọ́ mi. Who is overrated between Sunday Igboho and Dúpẹ́ Onítìrí yín? Tẹ́ẹ̀rí tójú Dúpẹ́ Onítìrí tó dó nínú òkùnkùn tí ń tapà sínú ìmọ́lẹ̀. Dúpẹ́ Onítìrí dá dúró nínú òkùnkùn tapà sínú ìmọ́lẹ̀. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa jẹ gbogbo yín níyà. Àjàkáyé wọ́gán ti mọ̀ pé ìgbẹ̀yìn ò lè dáa. Yes. Ìgbẹ̀yìn ò lè dáa. Ìgbẹ̀yìn ò lè dáa. Ìgbẹ̀yìn ò lè dáa. Ẹ̀dẹ̀pọ̀ bẹ́ẹ̀. Where is ìyá Kogi today? Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn lẹ́yìn. Ẹ fúnra. Ìfúnra lóògùn àgbà. Torí pásọ̀ fúra pásájá síná. Àjọ fúra àjájì. Where is wèrè kan báyìí tó pera ní àkótí ẹ̀rí dà lẹ́ni? Ẹ fúnra. Mo ń sọ fún yín tipẹ́tipẹ́. Àtàwọn gómìnà wèrè yẹn ó lè. Àti Dúpẹ́ Onítìrí they are one. They are working against the freedom of the Yorubas. They are working against the tomorrow of Yorubas. Wọ́n fẹ́ kí Yorùbá ó lẹ́yìn kó lọ́jọ́ ọ̀la tó dára. Mo rí kankan lẹ́ni. Mo ti máa ń sọ tẹ́lẹ̀ pé Yorùbá ló ní ìtìjú. Mo ti máa ń sọ tẹ́lẹ̀ pé Yorùbá ló mọ ìbọ̀wọ̀ fún kẹ́nìyàn máa yẹ kó dẹ̀ dúró láyé ẹ̀. Láyé àgbà kan bó bá ń forí dólẹ̀ lójú Yorùbá kò kàn án.
But today, mo ti pẹ́ tí mo ti ń sọ, they want to turn the Yoruba to almanjeri. Gbọ́ mi bí? They want to turn all the Yorubas to almanjeri. Babiyala, torí Ọlọ́run, babiya ẹ̀sánú wa, babiya àṣírí àbò, babiyala ebi ń pa wá, babiyala. Ṣé torí pé àtúnjẹ́ ṣùsì náà lè yẹ sí bá wa? Ìtìjú òsì nílẹ̀ Yorùbá lénìí. The majority, let me call it 95% of the Yoruba àti di alágbe. Tàtí wá ń fi ìgbàlódé àtúnfin kún alágbe ni. The majority of Yoruba today, ṣé ń gbà ká máa ní category, àwọn kan middle class, àwọn kan last class. We are all the same rank now. Ẹ lọ sí party. Kẹwàá wo level bí Yorùbá ṣe ń tọrọ. Ẹ̀rẹ́ lómi ẹ̀ mọ̀ pé kìí ṣe pé orí òkè. Ẹ̀rẹ́ lómi ẹ̀ mọ̀ rí pé eléwà nọ́mà ebi ló ń pa. Ebi. Tẹ́ bá lọ sí party tẹ́ bá ṣàkíyèsí pé sẹ́ẹ̀dì bíbẹ̀ yá àti ìrójẹ o àti ìrójẹ 85% àwọn tó wà ń bẹ̀ tẹ́ bá wá bẹ́ẹ̀ sí àwọn ẹ̀bára lọ́n black ń bẹ̀. Oúnjẹ àkọ́kọ́ tó kọ́kọ́ gbé fún wọn ti dà sínú nylon bag. Ọmọ ń bẹ ńlé, ìyàwó ń bẹ ńlé, ọkọ ń bẹ ńlé. We are in trouble. Kí ló fà á? It is because we see the truth. We say bye bye to the truth. Àwa lọ embrace irọ́. Dúpẹ́ Onítìrí. Ìmíkímí. Èṣìkéṣì wá bá wa lórí ìmíkímí. Tẹ́ bá sọ pé irọ́ ni mo pa. Thank God tomorrow is Saturday. Ẹ tẹ́ lọ sí party kan lọ́la. Ẹ lọ sí party kan lọ́la. Now, another system. Ẹni tí o expect pé ó lè pè kó sọ pé ẹjọ́ bó tẹ̀ jẹ́ 5,000 naira. Wà á kọ́ dédé receive kọ́ yẹn ni. Bàbá mi ẹjọ́ bó tẹ̀ jẹ́ 5,000 naira. Èmi gan ní 5,000 lọ́wọ́ 2,000 kọ́. That is the plan of the all Nigeria to the Yorubas. To turn all the Yoruba to almanjiris. To turn all the Yoruba to beggars. To turn Yoruba to all beggars. That is the plan of the Nigeria. And that is the plan of the evil governor that we have. And that is the plan of evil senators, evil rep, the commissioners, the ambassador, the minister, those who call themselves, Olóṣèlú. And I thank God for the life of that old man. Say that they are not Olóṣèlú, abàlújẹ́ làwọn. Àwọn bàlújẹ́ ni. Àwọn ni àgbàlọ́wọ́ Mary Balẹ̀ Janto. They want to tell all of us to be beggars. Ẹ̀yin ẹ kọjá lọ. Bọ́dà mi kan kọjá ní ìwòrò lé ní. Ó ní bàbá mi, ó ní ìwòrò òdù fó. Mo ní kò tíì fó. Mo ní ìgboro Adó gan fó. Ẹgbẹ̀gbẹ̀ títí làwọn àgbẹ̀ ẹjọ́ Ìdó, Ìfàkì, Ọ̀yẹ́, Ìkọ̀lé, Ọ̀tún. Àwọn mọ́tò díẹ̀ tó bá lọ wọn ni. Majority of them they have cars. But wọ́n pàkẹ́ lé ní. Wọ́n pàkẹ́ lé ní. Nígbà tí Nàìjíríà sọ wípé ẹ̀yin ìran Yorùbá ẹ̀ ní ńlá kójọ. Ẹ̀ ní show àṣejèrè. And we are still embraced them. Ṣé a fẹ́ dúró dìgbà tí Nàìjíríà bá pa wá? That Fulani take over everything. Àwọn tó kù tí wọ́n bá rí panu Yorùbá, that the remaining Yorùbá become a slave for the Fulanis. It is because we are choosing and Tarawa. Mo dọ́dọ̀ bàbá kan lẹ́ni, bàbá yẹn àgbàlagbà ni, bàbá yẹn jẹ́ celebrate 80 years ni. Bàbá ní as far back as 50 years ago ló ti jẹ́ kí Yorùbá lọ. Mo ní ó ní ìbẹ̀rù. Kí ló ń bẹ̀ yín lẹ́rù kẹ́ wí? Ẹ̀rù kò sí nínú ọkàn wa.
tóró olùgbàlà ń bẹ láàyè. Kí ló ń bà yín lẹ́rù ẹ̀yin ọmọ Yorùbá? Ṣé àwọn gómìnà yín ló fi ìbẹ̀rù sí yín lọ́kàn? Ṣé àwọn olóṣèlú yín ló fi ìbẹ̀rù sí yín lọ́kàn? Ẹ fẹ́ kú, ikú ti wọlé tọ̀ yín báyìí. You don't want to die, I don't want to die. Ẹ̀yin àti ikú lẹ́jọ́ rìn. Bàbá dírẹ́bà kan sọ, ṣé bàbá dírẹ́bà ló sọ? Yes. Ó ní táwọn bá ti rìn lórí bíríìjì, onímọ̀tò èrò ni ó ní wọ́n máa sá eré ni. Mo ní kí ló dé sà? Ó ní kí tí n bá rí ìdìbò ẹ̀ báwọn ènìyàn ṣe ń kó sómi. They commit suicide. That is not the solution. Commit suicide is not the solution. The solution is to fight for our freedom. We can do it, and this is time for the Yoruba race. Ẹ̀yin tẹ́ sọ pé Nàìjíríà ṣe máa tò, yóò ti ń tò, àbí? Let me give you one analysis. Kẹ́ lè mọ̀ pé ayé Nàìjíríà ti bàjẹ́ délẹ̀délẹ̀. That will make you know that Dupe Onitiri is working for the Nigerians. The Ajakayes. They are the enemy that don't want Yoruba to live. Nigeria have 4 refineries. Nigeria have 4 refineries. Tí ó ṣiṣẹ́. And àwọn ló wà ní ìṣáájì crude oil. They are the owner of crude oil. Crude oil yẹ wọ́n wá lọ ń tà fún Dangote. Àbí iṣẹ́ tí gbọ́. Kí Dangote máa refine, tí Dangote bá tún refine ẹ̀ tán, á tún dá padà fún àwọn. Á tún dá padà fún NNPC. Á tún dá padà fún NNPC. Why tí wọn ò fi ṣe refinery mẹ́rẹ̀ẹ̀rin títí wọn kan kúkú máa képo yẹ fún ara wọn kan máa. It is because olè gbé, olè gbà. I always say the Yorubas don't expect any good thing from Nigeria. Your governor olè ni. Olè ló lọ jà ńbẹ̀. Thank God for the life of the Fayose. Ayọ̀ Fayose. Fayose ti jẹ́ ká mọ̀ sẹ́ pé kí tí gómìnà bá ṣe ọdún mẹ́rin tó kúrò ńbẹ̀, tẹ́nìyàn kan bá ṣe sẹ́nítọ̀ fún odidi 20 ọdún, owó tí gómìnà rí lódún mẹ́rin pé onítọ̀hún ò lè rí. Ṣé ẹni rọ ló pa ni? You don't know how many billions tí gómìnà ń gbà lóṣooṣù. Not million again, you billion. We are in trouble. Kí ló gbé wa wọnú trouble yẹ? Nítorí wípé a rí òótọ́ lẹ̀. We refuse to follow the òtítọ́. We are now embrace the lie. Irọ́ la wá ń tẹ̀lé lẹ́yìn. That is why làwọn kan máa jáde síta overrated. Ẹni tó jáde síta tó ń forí ìlà kéèyàn gbéra láti aago 11:00. From Ibadan to Ekiti is 3 good hours. Kò sí bó ṣe sáré tó. Kéèyàn gbéra kó gbọ́ pé Fúlàní pààyàn lẹ́kìtì kó gbéra láti Ìbàdàn wá sí Èkìtì ní ọ̀gànjọ́ òru kó dẹ̀ padà. From there again kan pẹ̀lú Oǹdó kó ní ó yá. Sẹ́dẹ̀ Ìgbòho ní Sẹ́dẹ̀ Ìgbòho lọ́hùn, Sẹ́dẹ̀ Ìgbòho ní Sẹ́dẹ̀ Ìgbòho lọ́hùn. It is because of the Yorubas. Bọ̀bọ̀ kan sọ̀rọ̀ mi ò fẹ́ dárúkọ nítorí ni. Ó lóun ló ń meye trailer tí Nigeria government seize lọ́wọ́ Sẹ́dẹ̀ Ìgbòho tí ọmọdé yẹ mọ́ owó bẹ̀. It is because of the Yorubas. It is because of my life and your life. Say, we the Yorubas. Dáwa mọ́ yá, dáwa mọ́ ṣe. Èèyàn kan wá dúró nínú kọ́nà pálọ̀ ẹ̀. Wọ́n wá gbé kámẹ́rà sí lójú. Ẹ káàárọ̀, ẹ káalẹ́, ẹ káàsán, according to the time. You are now believe that those people and somebody like that is the one that God sent to save the Yoruba. Why are we deceiving ourselves? Why are we deceiving ourselves? Olójẹ́ kí n sọ. Let the Ajakaye and Co. Agbẹnusọ Dupe Onitiri, the Jinle Marcus. Àtàwọn tó ń ṣépè lẹ́yìn ẹ̀ tán náà ń gbàdúrà. Kán jáde síta kán wá sọ achievement. Dupe Onitiri. Káwa náà wá jáde síta ká wá sọ achievement of Chief Sunday Igboho. Yoruba wake up.
ẹ má já fi gígùn ojú olóore wa ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá akọni ọmọ ni orúkọ Sunday Ìgbòho lè parẹ́ torí pé mo ní bàbá yẹn sọ wípé ó ní tó bá jẹ́ pé ó lè wà sọ́dọ̀ mo ní àwọn Nàìjíríà gọọmenti ní bàbá ní wọn ro ọjọ́ ọ̀la onímọ̀ fi sọ pé gbogbo ẹ̀yin tẹ́ẹ̀nù àbùkù bá ọmọ Adéyẹmọ ẹni lálẹ́ torí ẹni bá ti ń dìtẹ̀ olóore ẹni irú ẹni bẹ́ẹ̀ lálẹ́ oore ni Sunday ọmọ Adéyẹmọ ṣe fún wa. We call Gani Adams. Gani Adams did not answer us. Gani Adams used Yoruba to make money. Ọlọ́jọ́ festival, Olókù festival, Ọya festival, Ṣàngó festival, Ilẹ̀ festival, Òṣàwó ló tún wà ńbẹ̀. Awọṣọ white blue ó ti mọ̀ pé máa dáwó, ó ti mọ̀ pé láàánú ní Yorùbá. Bẹ́ẹ̀ contribute owó nílé ẹ̀ contribute owó ní abroad. Sunday Igboho did not make money for the Yorubas. He stand up for Gidigba. He spend our own money for the Yorubas. Who is underrated between Sunday Igboho and Akoni? Koibi, if you cannot explain it, bí Ọlọ́run ti ń bẹ, ìbínú Ọlọ́run máa dìde sí ẹ̀kọ́dún yóò tó kọjá lọ. Mi ò fẹ́ nú bò sọ. If you can jubilate that Dr. Barrister Fashakin kú, tí kan nínú yín tó sọ wípé àkúfà ló máa jẹ́ nínú ìran òun. So I want the Yoruba to know now the real enemy of the Yorubas. Ẹ wá wo ìgbà tá a bẹ̀rẹ̀. Ẹ wá wo ìgbà tí Dúpẹ́ Onítìrí wọlé. Ẹ já wá béèrè. Wọ́n rò pé wọ́n ti parí assignment wọn ni. Ká wá béèrè pé where is Ayo Brown? The Ìyálóde of Dúpẹ́ Onítìrí. Ẹ béèrè. Kí Àjàkáyé tó take over ẹ̀. Gbogbo yín lẹ máa fẹ́ nínú lẹ̀. Gbogbo yín lẹ máa ké igbe oró. Ẹ rò pé dá Yorùbá lóró ni. We are going. Ìrìn àjò tọ́lọ́run ọba mi lọ́wọ́ sí ni. Tí ò lè kú ẹ lè pa. Millions of Bọ́lá Ahmed Tinubu ò lè pa. Àfi tí Bọ́lá Ahmed fúnra ẹ̀ ò bá jẹ́ pé Ọlọ́run ló dá nìkan ló lè pa. We are going. We the Yorubas, we are going. And I will use this opportunity to tell all the Yorubas. Ẹ já mú ìbẹ̀rù kúrò. Ẹ má jẹ́ káwọn ará ilé gbọ́. Ẹ já mú ìbẹ̀rù kúrò. Mi ò fẹ́ kú. Àwọn bàbá wa ní kò ní róyè ilé bàbá ẹ̀ jẹ́. Ìbẹ̀rù kì í fúnni ní ayọ̀. Ó máa gba ẹ̀tọ́ ẹni dànù lọ́wọ́ ẹni ni. Ìbẹ̀rù kì í gba ògo ẹni fúnni. Ó máa sọ ní di ẹrú ni. Ẹrú ọ̀tá ẹni. Ìbẹ̀rù tí Fúlàní ti gbìn sínú ọkàn Yorùbá. This is time for us to say no. Tó bá máa kí oríkì Yorùbá wá ní àwa ọmọ akin. Ọmọ akin yìí ṣojo. Ẹ má jẹ́ kó rí adé wa sùn ta. This is time for the Yorùbá to go. Tí wọ́n bá ṣì gbàgbọ́ nínú Dúpẹ́ Onítìrí, padà lẹ́yìn wọn. They have nothing to offer us. Wọ́n sì ń kí Adélé káàbọ̀ nílùú Ìbàdàn. Part 438. Ẹ̀yin ìlú Ìbàdàn, ẹ kí Adélé káàbọ̀. Ìjìnlẹ̀ ló ń dábìrà. Gbogbo wọn ló olú Ọlọ́run máa lù. Gbogbo wọn ní ìbínú Ọlọ́run máa dìde sí. But me and you, ẹ já lé ẹ̀mí ìbẹ̀rù jáde nínú ọkàn wa. Ẹ já lé ẹ̀mí ìbẹ̀rù jáde nínú ọkàn wa. Ṣé rí àwọn bàbá wa máa sọ̀rọ̀ kan wọ́n ní àìsàn tó ń ṣe 40 ló ń ṣe ọ̀ọ́dúnrún. Àwọn tó ń kó bọn lé lọ́wọ́. Ìyà tá à ń jẹ làwọn náà ń jẹ. Ibi tí mo ti ń bọ̀ lẹ́nu mo lórí ọ̀fẹ́ mo páàkì láàrin wọn. Èmi máa ń rìn pẹ̀lú ilé ni mo páàkì láàrin wọn. Bàbá Èkìtì mo ní yes you know the Bàbá Èkìtì. I know one in Yorùbá nation mo ní this is me. Ọmọ Sunday Igboho. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Ṣé gbọ́ mi? Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn. Sójà sọ títí ẹ̀. Àmì
ẹgbọ́n mi ìkan náà ni ọlọ́pàá sọ títí ẹ̀ ìyà tẹ́ ẹ̀ ń jẹ làwọn náà ń jẹ ẹ já mọ́ bẹ̀rù kúrò ká gbára wa kò nínú ìgbèkùn Nàìjíríà ẹ já mọ́ bẹ̀rù kúrò ká padà lẹ́yìn irọ́ àwọn tó sọ pé adélé ti dé àwọn tó sọ pé ẹ ti gba orílẹ̀-èdè yín tí Nàìjíríà sì ń nà yín lẹ́gbàá ẹ sì ń ra báàgì ráìsì 95,000 naira tọrọ ò bá kọ́bọ̀ lápò wa mọ́ adẹ́npẹ́ra wa ní we are choosing ẹ jẹ́ kébì náà sọ́kàn fún yín kí n tó máa lọ bí mo ṣe ń lọ ni mo travel out of Èkìtì ó kù dé kí n débi tí mo lọ ń wá rí pé mọ́tò mi ti ń tanná red kò sí pọ́ńbẹ́ mo bá park mo bá pariwo lẹ́ẹ̀mẹ́ta I'm a choosing ẹ wo mọ́tò mẹ́ta ni mo tún fún lépo nígbà tí epo ń dà lẹ̀ nínú táǹkì mi tí ngbà tí táǹkì mi fò tẹ́ epo yẹn ń dà lẹ̀ ó sì náà tó fi ń fà á sínú mọ́tò mi because I'm a choosing ẹja máa tanra wa jẹ́ tọ́lọ́run òróró tó jẹ́ pé ènìyàn láróró ènìyàn nìkà ọlọ́run òróró ènìyàn nìkà ọlọ́run òróró ẹ mú ẹ̀mí ìbẹ̀rù kúrò bíbélì wípé ó ní àwa kò gba ẹ̀mí ẹ̀rù bí kò ṣe ẹ̀mí akin tí ń ké hábà bàbá ọlọ́run ti kó ipa títí rẹ̀ we the Yorùbás let us stand up for our freedom let us stand up for our independence we must be independent eléyìí tí orí adé wa tó ń sin gbà káàkiri àgbáyé is enough. Akoni ọmọ ni Sunday ọmọ Adéyẹmọ Igboho. God bless Sunday Igboho. God will continue honor Sunday Igboho. Àwọn onílẹ̀ yóò mọ̀ ti Sunday Igboho lẹ́yìn gbogbo orí gbogbo ìṣẹ̀dá tí Sunday Igboho jáde tí gbogbo orí gbogbo ìṣẹ̀dá tá à ń pè ní Yorùbá tí Sunday Igboho jáde fún tó sọ wípé enough is enough for the killing in Yorùbá ẹlẹ́dàá wọn máa gbé Sunday Igboho á gbé níjà Ọlọ́run dẹ̀ máa tì lẹ́yìn Yorùbá nation now ẹ mú ẹ̀mí ìbẹ̀rù kúrò ẹ jẹ́ ká mú akin wá torí pé àwa la nílẹ̀ the land belong to us not for Nigeria. God bless you. Good night.